Àbẹ̀ní lẹ́pẹ̀ lẹ́ẹ̀kún. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ kóòtù òjíire bí pátápátá. Ǹjẹ́ mo kí gbogbo ọba aládéládé tí ń bẹ láàfin ìṣẹ̀ǹbáyé, ẹ̀yin ìyáàfin, ẹ̀yin bàbá àfin, gbogbo yín pátá ni mo kí pé ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa. Ètò mo kí wa pé a káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò Egbin Àṣà ní alẹ́ ètò yìí. Lónìí kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò? Síwájú ká tó lọ sínú ìtàn Yorùbá, ẹ mọ̀ pé ó ní abala tó jẹ́ pé ìtàn la máa ń sọ fúnra wa níbẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sínú ọ̀rọ̀ ní ṣókí. Mo ní àwọn nǹkan kan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní orí social media yìí.